tó kò lé wọ́n ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó tún ṣe fátíwá gbogbo ẹni tí kò bá ti tẹ̀lé ọba Sókótó nígbà tó bá àná sí pé a máa wẹ̀ ó lẹ́tọ̀ọ́ sí kan pa ó gbé kèfèrí Allah ìwíkú ìlọ̀wí ìwíkú ọ̀tọ́ sí ìmáàmù ìwíkú ìlọ̀wí ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ fátíwó sì lọ sí yẹn fátíwó sì ni ọwá nìkan pa adúrú àwọn ẹlẹ́bọ tí ń bẹ́ ń dùn rẹ̀ kí lọ sí lórí ẹ̀ ìwọ náà ń kọ́ gan tó ọmọ ń kúnlẹ̀ fún yàn tó ẹ gbogbo òde bídíà lọ ń lọ ó yẹ ká pa àwọn náà wọ́n tó ṣe fátíwá kan pààyàn bẹ́ẹ̀ yẹn tí ó sì jẹ́ pọ́n lẹ́tọ̀ọ́ sí pípa a ṣe ń mú oṣù pé èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ àmírù mọ́sù ṣe ń jẹ́ pípa. Alhamdulillah, adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala àtọ̀rọ̀kí àti gẹ̀fẹ́ Nabi wa Muhammad sallallahu alaihi wasallam. Ike Allah azza wa jal àtọ̀rọ̀ ilé ìjẹta rẹ̀ kó ma bá wọn ará lè rẹ̀ kó sì ma bá wọn sàhábà rẹ̀. Ẹmọ yíwa nínú Islam lórí sunnah Nabi wa Muhammad sallallahu alaihi wasallam akírawa ipẹ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Na'am, gẹ́bà tí ma ń sọ ìpinnu dára tẹ́lẹ̀ ṣe fún wa barakallahu fikum òun ni pé àwọn ọ̀rọ̀ lóye bí èyí tán sọ yìí láti fi ṣàlàyé sí lọ́bẹ̀ ẹ̀dá ẹ má ṣàmọ́ bá wa tànká kí àǹfààní rẹ̀ kó lè bá ṣe kíni kó lè bá kárí. Gbogbo alágbọ́n tí Muhammad Ali Jabata sọ wọ́n fi orin rẹ̀ tó kọ yìí so fújì rẹ̀ yìí wọ́n fi ránṣẹ́ sí mi oye so àlùjọ rẹ̀ yìí lórí ọ̀rọ̀ tó nítumọ̀ ọ̀rọ̀ mímọ̀ tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ wọ́n fi ránṣẹ́ sí mi ìwà tí mo wá gbọ́ mo wá wò pé ṣé Lágọ́gọ̀ yìí sì ń sọ̀rọ̀ ni ṣé Lágọ́gọ̀ yìí sì ń sọ̀rọ̀ ni so tálálé so papọ̀ mọ́ Jàbàtà tí ó mọ̀ jẹ́ bí jẹ̀mbẹ́tẹ̀ báyìí àti rí Jàbàtà ní Lágọ́gọ̀ ni àmọ́ tálámù ní jẹ̀mbẹ́tẹ̀ inshallah a wà ẹnìkan tá fi kún tí wọ́n pè méjì bá Lágọ́gọ̀ àti jẹ̀mbẹ́tẹ̀ tọ́ àmọ́ Lágọ́gọ̀ so Muhammad Ali Jabata ó ní fatwa kí fatwa ni Ìmáàmù Ògbómọ̀ṣọ́ dá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ò dá fatwa Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣàlàyé hadith yẹn ni so Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ò sọ pé ẹ lọ pa lágbájá so ṣé lẹ́yìn ni wọ́n pè pé wọ́n dá fatwa àlàyé hadith yẹn gẹ́gẹ́ bí àwọn àfáà ṣe ń ṣàlàyé ni Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣe ṣàlàyé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ò sì sọ pé ẹni tó bá yapa ọjọ́ tí Sultan Sokoto bá sọ pé ọjọ́ báyìí ni àwẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú pé wọ́n rósù oye ẹni tó bá wá yapa rẹ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ò sọ pé kọ́ńkàn lọ pa ń tàn oye Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ pé ẹni tó gbéra rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí authority against ti ẹni tí ó jẹ́ olórí aṣíwájú àwọn mùsùlùmí tí ìjọba gbé kalẹ̀ fún wa so tí ń sì ń yapa nǹkan yẹn tí fi ń da omi àwùjọ mùsùlùmí rú ipe so ó ń tọ̀ òun ti gbé rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ìjọba mi lọ́tọ̀ gẹ́gẹ́ bí olórí mi gẹ́gẹ́ bí adarí mi in tí Habibu Èkó sì ń ṣe nìyẹn àbẹ́tì rẹ̀ di ògbọ́ tí àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ tí wọ́n ń pe àbúrò rẹ̀ ẹ̀yàn abẹ̀sìnjẹ́ méjì oye tí wọ́n ń pè ní Amirul Muslimin tí wọ́n ń pè ní Amirul Mu'minin ta ló fi jẹ́ so tí wọ́n sọ pé òun náà sultanu kan ní lóhun náà láyé rẹ̀ ta ló gbé fún so barakallahu fikum lórí fundraising tí à ń bára wá sọ̀rọ̀ lé lórí so tá a sì sọ pé fundraising yìí à ń ṣe láti já sí pé ká fi ra ilẹ̀ fún mọ́sálásí àti ilé kéwé gẹ́gẹ́ bá ti ṣàlàyé sẹ́yìn táà ìsọ pé owó náà ń lọ fún 14 million naira láti fi gẹ́ẹ̀tì ilẹ̀ yìí alhamdulillah lọ́wọ́lọ́wọ́ Allah bẹ̀ẹ́ dà ní ká ti rí bí 8,150,000 naira tó ń túmọ̀ sí pé tó kún wájú wa bí idhnillah so ó kù bí 5,850,000 naira wájú wa alhamdulillah so abi Allah bẹ̀ẹ́ dà ẹ̀yin tá Allah bẹ̀ẹ́ dà ti ní kí ẹ bá wa dá sí nǹkan yìí láti bí tí àti bẹ̀rẹ̀ tí débi tó dé Allah bẹ̀ẹ́ dà yóò bá wa san ilẹ̀ san olóore yóò bá wa kún yín lọ́wọ́ yóò bá wa ṣe àlékún arziki fún yín so yóò sì bá wa fi aljanna san yín ní ẹ̀san olóore àti àwa náà èyí tó kún wájú wa náà
àwa náà lájọ ṣe abẹ́ Allah bá ẹ̀dà kó má ṣàbàwà ṣe ní ìrọ̀rùn ẹ̀yin tí Allah bá ẹ̀dà bá ṣe arziki fún ẹ má ṣàbàwà dá sí àkáǹtì wa 0045790267 Unity Bank Shehu Ahmad Yusuf jazakumullahu khairan wa barakallahu fi. àmọ́ kò lè jọ wá lójú ńgbà tó yá sí wípé so ọ̀ràn tó dáná nù nílùú Egypt oye tí wọ́n fi tì ọ́ mọ́lé fúngbà díẹ̀ so tó fi wá kú pé wọ́n fẹ́ pa ọ́ gẹ́gẹ́ bí ó ṣe sọ ipe ìwà àtàwọn ẹni tí wọ́n jọ tì mọ́lé lásìkò yẹn wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ wọn ni ipe Allah bá ẹ̀dà kó ẹyọ so oye ọpẹ́lọpẹ́ Allahu azza wa jal ọlá Allah bá ẹ̀dà tó jẹ and then lẹ́yìn gbà náà so bóyá nínú àwọn nákàlí tí bàbá rẹ̀ so tí bàbá rẹ̀ jogún lọ́wọ́ Ibrahim Inyasi oye so bóyá bàbá rẹ̀ sa àwọn kan ipe so kọmọ yìí ṣáfi bọ́ kó ń bí ọwọ́ kú ìjọba Cairo tí wọ́n fẹ́ ṣe kíni tí wọ́n fẹ́ pa nítorí pé kíni so shaqqa asal muslimin wa farraqa jama'atahum oye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kò lè jọ wá lójú fún ẹ ìwọ náà tẹ́lẹ̀ náà extra time ló ń lò ìwọ tó yá sí pé so tí ẹ bá ṣe pé bá lọ́bẹ̀ ẹ̀dà tó kó ẹyọ ni so bóyá bá ní ìṣe àwọn èèyàn bá mọ dárò rẹ pé ọmọ wọn kan sì parẹ́ sílùú Cairo wọn bá kàn mọ dárò rẹ nú agbolẹ́yìn ni pé ọmọ wọn kan sì parẹ́ nílùú Cairo ó sì kú sílùú Cairo wọ́n pa á nì ṣùgbà tí ò gbọ́rọ̀ ẹ̀yin Muhammad Ali Jabata ìwọ̀n yìí náà ló wá ń sọ̀rọ̀ ìwọ̀n kírímínà àtijọ́ Jabata náà ó sọ pé ẹ̀kọ́ pa Imam Ògbómọ̀ṣọ́ kílẹ̀ rí rẹ̀ ó sọ pé nítorí pé Imam Ògbómọ̀ṣọ́ ń kúnlẹ̀ so dákun ẹrẹ Muhammad Ali Jabata ọ̀rọ̀ tí Imam Ògbómọ̀ṣọ́ sọ yún challenge mo fẹ́ fún ọ̀rọ̀ tí Imam Ògbómọ̀ṣọ́ sọ yún á fún ọ ní ibi tí àwọn àfọ́ onímímọ̀ tí wọ́n ti àkọ́rọ̀ rẹ̀ oye ìwọ wá fún wa níbi tí àáfà kan lórílẹ̀ ayé yìí tó ti sọ pé ẹni tó bá kúnlẹ̀ kíyàn ó yẹ kí wọ́n pa ni ẹni tó bá lọ sóde bídíà ó yẹ kí wọ́n pa ni Imam Ògbómọ̀ṣọ́ lọ sóde bídíà so naam nǹkan tí ò dá ni oye kò yẹ kí wọ́n dédé ẹ̀ rárá àti rárá ìkúnlẹ̀ kò dá rárá àti rárá tí wọ́n bá ń kúnlẹ̀ so ó yẹ kí wọ́n ṣe kíni kí wọ́n túbá kò ń bí gbogbo àwọn nǹkan yun kí wọ́n yọ ẹsẹ̀ kò ń bí gbogbo àwọn nǹkan yun oye àmọ́ ipe kí wọ́n wá pa ẹni tí ń lọ sóde bídíà kí wọ́n wá pa ẹni tó yá sí pé ń kúnlẹ̀ kíyàn so dákun fún wa ní àfà kan lórílẹ̀ ayé yìí tó sọrú rẹ̀ àwọ wà fún ọ níbi àfà bí 5 oye tó yá sí pé ó sọrú tí Imam Ògbómọ̀ṣọ́ sọ yun ó ti kó sí dààmú so tí wọ́n bá wá pa Imam Ògbómọ̀ṣọ́ lórí àwọn àìmọ̀ká àtòdó rẹ̀ àti ẹja díndí agbárí rẹ̀ tó kàkalẹ̀ yun ajá sí wípé èyí khalifa bàbá yín ti ń ṣe bí alágànná káàkiri yun ó yẹ kí wọ́n pánù èyí khalifa Tijani bàbá yín ti ń ṣe bí alágànná káàkiri yun tẹ́ ń dì kiri yun nínú agbolé ó yẹ kí wọ́n pánù ìyẹn Nasir àwí kí ni wọ́n ń pè ó yẹ kó o ti ṣe fatuwa pé kí wọ́n pàdánù kó máa fi rẹ́rìn so olùsìnà aláìmọ̀kan ẹ̀dá oye olódo tí ò dá wọ́n máa sọ̀rọ̀ mímọ̀ ó máa dorí ọ̀rọ̀ kodò nítorí ìtara ó ti ti ọ̀rọ̀ ọmọ ìlú mi ni ó ti tì í bọ̀ fún Habibu àbí abẹ́ẹ̀rí nǹkan muta'assib burúkú Allah bá ẹ̀dá yóò fi ọmọ náà.